MC Oshifila fáwọn àgbàlagbà ẹ̀rí báyìí MC ìjìnlẹ̀ ti Buhari ọmọ Musa Ajíkòbí wà Afasanusewu wọ́n fọmọ yín ní maka kan àwa náà ń tọrọ maka kan lọ́wọ́ MC kọlọ́njí ó mú lọ́sàn-án tòní ẹ̀rí báyìí kásáré ya fọ́tò MC àwọn Sanusewu olóríire tí ò ní fọwọ́ pọ̀ mọ́. billahi minash shaitani rajimi. àmín. bismillahir rahmanir rahimi. wa bihi nasta'inu rabbi zidni ilma. inakabluka aw yukhrijuka wa yamkuruna wa yamkuru Allahu. والله خير الماكرين يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. اللهم صل اللهم صل على سيدنا محمد على سيدنا محمد وعلى آله وصحابه وسلم. وعلى أهله وأصحابه وسلم. gbogbo ẹni Ọlọ́run bá ní wọ́n máa dúpẹ́ lé wọn kọ́pọ̀ alhamdulilah. alhamdulillah. ẹni wọ́n bá máa dúpẹ́ lé wọn kọ́ yanu òkè dáadáa. alhamdulillah. ẹja wí ẹlẹ́ẹ̀kẹta kọ́ dánù dáadáa. alhamdulillah rabbil alamin. mo kí bàbá wa ọlọ́lá wa bàálù lọ́rin àtàgbègbè ẹ̀. ṣéwù 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 wallahu ya'simuka la takhafu darakan wala takhsha wala hawla wala quwwatan illa billahi al-aliyyil azim. ọlọ́run járe wọn pẹ́. àmín. bàbá wa ìmáàmù àgbà ọlọ́run járe wọn pẹ́. àmín. bàbá ìmáàmù Màlẹ́ ọlọ́run járe wọn pẹ́. àmín. bàbá ìmáàmù Gàmbàrí ọlọ́run járe wọn pẹ́. àmín. bàbá wa Jánásì ọlọ́run járe wọn pẹ́. àmín. ó fi wá kárí gbogbo tí ń jẹ́ àwọn olóyè bàbá látòrí balógun àgbà délẹ̀ ọlọ́run bá san wọ́n lẹ́san dáadáa. àmín. lẹ́yìn náà mo kí àfa wa tó ṣe pé bí a bá ti rí níyà yìí ẹ ti rí tí ń jálà jí àgbà àtòlúwàsí àgbáyé níyà yìí àfa wa Ibrahim apáná adaballahu hayatahu. ọlọ́run mọ́sá jẹ́mi yóò gùn dáadáa. àmín. àwọn chief mọ́mi wa láti Òkè Agodi bẹ́ẹ̀ bá ti rí wọn gbogbo tí jẹ́ Òkè Agodi ó ti wà ń bí ọlọ́run nífẹ̀ẹ́ padà sí bọ́nà tí yín o. àmín. ẹ̀rọ kẹ́ bá ń sami fún wọn torí ọlọ́run. àmín. ó fi wá kárí gbogbo àwọn húlà tó wà ń bí all of our fans àlejò ló sojú ààrẹ ní jígà olójú wọn ọ̀sálẹ̀. olójú wọn ọ̀sálẹ̀ bẹ́ẹ̀ bá sì wo bí ìjòkó ìtìrí ẹni wọn bá fọ agún òun ni ó jẹ̀bi ìjòkó. bẹ́ẹ̀ni. ọlọ́run níjà padà sí bọ́tọ́ sí gbogbo ẹ̀yìn àfa. àmín. wọlé àwọn ẹni ọlọ́run. àmín. wọlé amínà. àmín. bàbá ọkọ ìyàwó akínyín púpọ̀ ìyá ọkọ ìyàwó akínyín púpọ̀ bàbá ìyàwó akínyín púpọ̀ ìyá ìyàwó akínyín púpọ̀ ọlọ́mọdé fìlẹ̀ ìdágbére fáyé. àmín. wọ́n làwọn afa lọ́dọ̀ ọlọ́run. àmín. alhaji wa Abdulrahman alhaji wa Abdulrahman Sanusi alhaji wa Abdulrahman Sanusi ẹ̀fọ́ yẹn mú ẹ̀rú bẹ̀ kọ́ o gbogbo ń tẹ́ ẹ ṣe fún wa èyí tó hàn àti èyí tó pamọ́ afọ̀rọ̀ yín ti sọ́dọ̀ ọlọ́run bí ọlọ́run ọba tó mèsì wá báyìí ẹ̀ nífẹ̀ẹ́ kó gbà lọ́dọ̀ ọlọ́run. àmín. ẹ má bínú pa àwọn èèyàn sàmí àwọn èèyàn bísí ni. àmín ya Allah. wala gbára la hawla wala quwwatan illa billahi al-aliyyil azim. alhaji wa Musliu MC Olúọmọ má bọ̀ wá. dìde wa ó ti wọ́ ti kó dìde sí i wájú àwọn àgbàlagbà. alhaji wa Musliu MC Olúọmọ èmi ò tún expect kí wọ́n tún béèrè owó kànáà lọ́wọ́ yín mọ́
àti ìbísíwí nǹkan kan àìsàn nǹkan kan ẹ kọ́kọ́ fi múra pàdé wa bí a jòkó sí jẹ́jẹ́ wa la jòkó jẹ́jẹ́ kẹsì fi múra pàdé wa wọ́n sì ní jẹ́jẹ́ mojoko yẹ jẹ̀bi ọ̀rọ̀. jẹ́jẹ́ yín lẹ́ẹ̀ ma jòkó tálí barika mọ́ abayín bẹ́ẹ̀ bá wa àmín ẹ má bínú pa àwọn èèyàn sàmì o. àmín. Alhaji wa Muslim olú ọmọ èmi máa gbọ́ yín kọ́dà ọlọ́run ló mọ iye àwọn tí fún wa lówó àdúrà pé a ṣàdúrà fún yín torí ọlọ́run insha allah. láwọn tẹ́ ti ṣàánú láwọn tálíkà ọlọ́run tẹ́lẹ̀ mi ọ̀ràn kan pé wọ́n bá ní ìran ẹlòmíì ò dé mọ́kàrí tọ́lọ̀ ní ọ̀sà gbáko rírì látọ̀dọ̀ tí èyí tọ́jọ́ wá lójú òní bẹ́ẹ̀ tí ṣe ń nà yìí ọ̀nà tẹ́ ń gbà rí òyìí kò yí sí ojú ogun. ebi mọ́tò ní ọ̀nà tẹ́ ń gbà rí òyìí sí ẹ wá wo wàhálà tẹ́ ń ṣe kẹ́ ẹ̀ tó rí ẹ wá lo òwe àwọn àgbàlagbà pé bí ọdẹ bá rò ṣe tó bá rò yà tó bá pẹran kò ní bẹ́ẹ̀ ní kẹjẹ ẹ wá nà bẹ́ẹ̀ tọ́ ẹ̀yin àtọ́lọ́ ń jẹ́ kẹsẹ̀ bọ́ nù bẹ́ẹ̀ ilẹ̀ bá lè nà ni bọ́lọ̀ lọ́ba lè fún yín nù ẹjọ́ kẹsẹ̀ bọ́ ọlọ́run ọmọ fún yín ẹ̀yẹ́ máa nà. àmín. àfi alájí mo wá fi bàbá alájí àgbà bẹ̀ lóhùn bàbá alágége òfin wọn bẹ̀ lóhùn bàbá wa àgbà alágbàjì òfin wọn bẹ̀ lóhùn bàbá wa àgbà ńsọ̀rọ̀ òfin wọn bẹ̀ lóhùn. àmín. alájí wa Muslim báyìí bá jẹ́ tí bàbá ń jẹ́ gbà ọ̀rọ̀ yín ọlọ́run ní sọ dé hẹ́. àmín. ẹ ní bá wọn fẹnu pété pé déèyàn rí. àmín. ọlọ́run yọ yín kó nù àwọn current champion ẹ máa bẹ́ẹ̀ ní àwọn always champion ni. àmín. ẹ dákẹ́ bá ń sá mi torí ọlọ́run. àmín. fati àti mo fẹ́ ké mí náà làbárí kí tàbí lọ́ọ́ jòkó kò ṣe nǹkan kan kò sí nǹkankan. ẹ rí i pé wá sí ìwọ̀n abẹ́ni tọ́lọ̀ bá ní ẹgbẹ́ ọ ni ó ti dàbí gbàtà ń bẹ lọ́jà gbogbo ẹ̀ ní í ṣe wọ̀sọ̀wọ̀sọ̀ yìí ní ń dàgbé ẹ̀ pọ̀ náà ni afa Abdulrasidi ọmọ alibarika ọlọ́run ní bá òun jẹ́ láyéláyé ọlọ́run Muhammad àmín. fati àti ń kè fún ọ tọrọ túná kàlílẹ̀ ní ilé kan túmọ̀ sí pé ọ̀fà wọn àfàṣe fati àbúbá òkè kò béèrè ti jẹrin lókè má bá ti ké olójú ẹsẹ̀ náà ní sì máa rí bẹ́ẹ̀. insha allah. aya fatiha kan pẹ̀lú bisimilahi rahman rahim masha allah. a sì máa fọwọ́ rẹ̀ bójú ká tó mú mi ńlá kì fún ẹ àti wọ́ àtàlájà Abdulrahman Sanusi ẹ fọkàn balẹ̀ àti níwájú àti lẹ́yìn ọlọ́run ní fẹ́ kún ránṣẹ́ sí i. àmín. ẹ dákun sáámi torí ọlọ́run. àmín. àmọ́ kí n tó kí fatiha náà n tó dùn mọ́ mi ló ṣe fún mi àwọn bò ní ọba ti wá dùn tó oṣù tí ń bọ̀ lọ́dàkọ̀ ọdún kẹẹ̀ẹ́dógún ni tí mo ti lọ hajj Karima Adisa ló sì fún mi ọlọ́mọ sàbánkẹ́ wọ́n fún màmí yìí ní Maka lánàá ọ̀nà ó ń mọ́dá tó fún mi mo yọ̀ǹda rẹ̀ bá ń sọ́ de hajj ní kí n lọ Maka mi ẹ́ ó ti rí bẹ́ẹ̀ náà nù. pẹ̀lú ọmọ mi ẹ̀yọ̀ kan adi méjì Allahu Akbar ẹ bá ń gbọ́ lọ́n tóbi Allahu Akbar. abubata ìjẹjẹ kan onu. Allahu Akbar allah. wọ́n lé mi àtàbíru fatayi jẹ́jẹ́ ọ̀tọ̀ Allahu Akbar Suratul Fatiha ni àwọn méjì tó nílò nínú gbogbo ẹni ọba ké ajẹ́pọ̀ fẹ́ tara wọn sórí rinu allah. ọlọ́run wọlé àgbẹ̀ kò béèrè àkọ́kọ́ tí wọ́n kú 1936 àtàfà wa mọ́dà ìkókóró táwọn náà kú 1936 ọlọ́run wọlé bàbá wa Alábí Òǹkìtì pátá kú 1952 bàbá wa Alábìnrin Kèélè kú 1950 àfàwà Tákùtì kú 1900 àfàwà Bàdéǹdè àwọn kú ní 1858 gbogbo àwọn àlàrí ọlọ́run lọ́kọ̀ọ̀kan ní bá bẹ̀rẹ̀ sí ká ńkọ́ ọgọ́rùn mẹ́rin àti mẹ́rìnlá insha allah. bíbí tí ká ní kọ̀rọ̀ tí ìfẹ́ wọn bá ń bẹ lọ́hùn alájà Muslim mọ̀mọ́ yín lónìí ẹ̀rí mi lónìí ẹ̀ wá ń sọ de mọ́ni gbàgbé pẹ̀lú ògbólódò ọlọ́run ẹ̀mí gúnmọ̀ tó ọmọ wọn bẹ̀sẹ̀ ń parí ọ lo ẹ̀mí rẹ̀ fa ọ wà pé nǹkan fẹ́ẹ́ bá bè tọ́jú orí rẹ̀ di 450 years. àmín. ó sì ẹni ọba ṣe ha. kọ́mọ̀ nso. wọ́n lọ́mọ ń tẹ̀lé mu lálẹ́ kìí àmọ́ olè máa ń so ń tiẹ̀. ẹni ọba wa sàámi àjọmọ̀ bẹ́ẹ̀ ń gbà náà ni. àmín. nǹkan kan ò sì ní í sọ àlàáfíà rẹ ọmọ yéké mu sí dáadáa náà ni. insha allah. wàlá bisimilahi rahman rahim àmín bisimilahi rahman rahim alhamdulillahi rabbil alamin àmín bisimilahi rahman rahim arrahman rahim àmín bisimilahi rahman rahim maliki yawmiddin àmín. بسم الله الرحمن الرحيم إياك نعبد وإياك نستعين آمين بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم
آمين بسم الله الرحمن الرحيم صراط الذين أنعمت عليهم آمين بسم الله الرحمن الرحيم غير المغضوب عليهم ولا الضالين آمين ابن سامي متى متى آمين àmín آمين آمين. آمين يا الله ẹ wá bá gbé Ọlọ́run tóbi tààrà lẹ́ẹ̀mẹ́ta Allahu akbar Allahu akbar Allahu akbar ẹ lọ jókòó lẹ̀ ẹ lọ jókòó lẹ̀ Allahu akbar bàbá o Allahu akbar afawa nasu Muhammad nasal kawafi ẹ fọ yẹn mo lónìí ẹrù bẹ kọ Ọlọ́run ọsàlùkọ alibarika sí. àmín. àwọn àfa àtọkọ wa lálùkọ́rán àwọn bàbá tọkọ wa ní ìlèmí àwọn àfa àtọ yẹ wá kó ní àgbákò ayé wọ́n já pàtùkó náà mi pè wọ́n fi wá sàní lọ lè pè wá làbẹ́ kọ́ wá sọ̀rọ̀ bàbá alájàgbà àtàwọn tó bí wọn rahimahumullah. bàbá alágége àtàwọn tó bí wọn rahimahumullah. bàbá wọn àti àgbáyé àtàwọn tó bí wọn rahimahumullah. bàbá alágbàjẹ àtàwọn tó bí wọn rahimahumullah. àfa nsọ́rọ̀ àfa mẹ́másà bàbá wa ní gbódòfù sọ́tàfù màlẹ́fù kútìjìfù nùwàkọ́fù yèrèfù àtàwọn tó bí wọn bàbá wa àgbà ní sàlẹ̀ kòtò sàlẹ̀ jẹ̀rà sàlẹ̀ àkànní sàlẹ̀ àṣà sàlẹ̀ kókò sàlẹ̀ gúnníyàn àtàwọn tó bí wọn bàbá alókè agodi àtàwọn tó bí wọn àfa àwa ń kọ̀rọ̀ àtàwọn tó bí wọn bàbá wa àgbà lẹ́nu odi àtàwọn tó bí wọn àfa ń pàkátà àfa àdéwọlé àfa àmọ́ni àfẹ́ ẹlẹ́hà àtàwọn tó bí wọn bàbá wa àgbà àlìyọ́mọláyọ̀mí ni bàbá wa salati àtàwọn tó bí wọn àfa kalambi àtàwọn tó bí wọn àfọ olóṣùn àfọ òde bàbá àta bàbá anásánàmísánà àgbà bàbá léèlà àtàwọn tó bí wọn gbogbo yìí wọn bẹ́ẹ̀ ọ̀tún kí ọ̀tún gẹ̀ ọ̀tún yọ́nú Ọlọ́run ọ̀tún àánú Ọlọ́run ọ̀tún àforíjì Ọlọ́run Ọlọ́run bá fi kún fáwọn àfa àfọwà Muritala Agaka Muhammadu Muritala Agaka àti àfọwà Sauti Arẹwà àtàlájà Abdulrasheed Ọ̀nàgùn ẹ̀fọ́kàn yín balẹ̀ àti yáyìí náà gbogbo yín Ọlọ́run nípa yín ti sáyé àmín. alibarika ọmọ yìí gbogbo ara yín tó wáyé ẹ máa ga sí ẹ ní wálẹ̀ Ọlọ́run àfọ Agaka kankan ní sẹ̀mí rẹ pẹ̀lú ògùn Ọlọ́run Ọlọ́run àfa rẹ lọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run mi pẹ̀lú àfa rẹ tó dùn tẹ́nìkan ọ̀rá àárín náà Ọlọ́run jẹ́ alibarika pọ̀ sí ni Ọlọ́run rẹ̀ mi Abdulrasaq àdúrà gbà alibarika yóò lékún òní wálẹ̀ wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. bọ́lá ń bá fún mi lẹ́gbẹ̀rún ahọ́n lẹ́gbẹ̀rún ahọ́n. àjàjà kò fún mi lẹ́gbẹ̀rún ọkàn lẹ́gbẹ̀rún ọkàn. apọ́nlé àfà mi ní n ó sì máa ṣe. Ọlọ́run ló ṣe wọ́n ní gbinigbini kágbìyàn sójú ọ̀nà Muhammadu ọ̀rọ̀ wọn lọ́rùn ju kágbèsè gbẹ̀gẹ̀. àwọn àfà wa ò ní rábùrú. ẹlẹ́hàfà wa kò ní jìyà àwa náà tí wọ́n kọ́ ká máma nira ló ṣe wọ́n ní gbinigbini kágbìyàn sójú ọ̀nà Muhammadu ọ̀rọ̀ wọn lọ́rùn ju kágbèsè gbẹ̀gẹ̀ lọ. òun rẹ̀ jáwọ́ lé ṣe bẹ́ẹ̀rẹ̀ kò ní lágùntàn jáwọ́ lé kò lè dùn yà jáwọ́ lé wọn lọ́gọ́ bí ẹran. ṣé wọ́n ní gbinigbini kágbìyàn sójú ọ̀nà Muhammadu ọ̀rọ̀ wọn lọ́rùn ju kágbèsè gbẹ̀gẹ̀. Ọlọ́run má ṣe wá gẹ́gẹ́ bí ẹyẹ ẹyẹ ò lẹ́sàn tí ọ̀sán yá rẹ̀ kọ́ dàgbà kó fò lọ sóhun lẹ́sàn yẹn. bẹ́ẹ̀ rẹ̀ jẹun tán àṣẹ nọ́mìrín ajá Brazil àṣẹ bàbá Brahman jẹun tán àfẹnunu lẹ̀ Ọlọ́run máa ṣe é lálàyé múre kágbìyàn sójú ọ̀nà Muhammadu. Ọlọ́run má ṣe wá ní tàǹbóló ẹni tí ọmọ ẹbí ìyá tó lè bí tàǹbóló bá gbà sọ yóò tún gbà pátá. ló ṣe wọ́n ní gbinigbini kágbìyàn sójú ọ̀nà Muhammadu ọ̀rọ̀ wọn lọ́rùn ju kágbèsè gbẹ̀gẹ̀ lọ. ọ̀rọ̀ wọn lọ́rùn ju Kamali ṣe rere nílé Ádámù ṣe Abu Aji ṣe Kòkéwu ṣe Alimi ṣe alọ́tì lọ́tàn abọ́tìbọ̀ gbogbo ọlọ́sì ọlára àwọn ọmọ kágbìyàn sójú ọ̀nà Muhammadu.
ẹni bá lówó tí fi ń tọrẹ a ó bẹ̀bẹ̀ kówó ọ̀hún sì máa pọ̀ sí i. tí o bá lè ná bó bá lè ọlọ́run ló ṣe wọ́n ní gbìnìgbìnì kágbìyàn sójú ọ̀nà muhammadu ọ̀rọ̀ wọn lọ́rùn ju kágbé sógbè. lábẹ́ kúrú wà láwùjọ fẹ́ ṣe yìí Alhaji wa Yusufu bàbá tó bí Alhaji Abdulrahman gbogbo tó ń ṣe yìí pátá ní àfà lọ́ọ̀rẹ́ kọ̀rọ̀ ọ̀rẹ́ gbangba alekun kí a ti gẹ Ọlọ́run kó fi ṣe fún bàbá tó bí o. Àmín. bisimilah ekol wàllu fáwọn afa bisimilah rahman rahim kul huwa Allahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. Àmín. afa wa Badirudeen àti Alhaji wa Latifa ẹ̀yin ni gbogbo ayé torí yìí péjọ níyà yín lónìí kò wá sí ní ta tọrọ fún yín alibarika náà ni. aṣáájú ẹ̀dá Muhammad Sallallahu alayhi wa sallam. ẹ bá yorùbá nàbì dáadáa. Sallallahu alayhi wa sallam. àbá Badirudeen ọ̀rọ̀ nàbì ní ń bẹ sọ̀rọ̀ láàrin wọn bá díẹ̀ tọ́lá yìí méjèèjì ambassadọ̀ lè jẹ́ lónìí. àbá Badirudeen ambassadọ̀ àwọn tó bí omi Alhaji wa Latifa wọ́n ambassadọ̀ bàbá tiẹ̀ náà ìwọ gbókò àwọn tó bí o ọlọ́ọ̀fífẹ́ Latifa gbé okò àwọn tó bí ìgbé bọ̀ wọlé Badirudeen. Allah. ẹ̀yin méjèèjì báwo lẹ̀ tí ní tẹ̀ àwọn tó bí yín bẹ́ẹ̀ lẹ̀ tí ní tẹ̀ wọ́n lójúmọ́lẹ̀ báwo lẹ̀ tí ní bà wọ́n lójú jẹ́ èyí wọn ní abàyín sọ. àyà tó gbajúmọ̀ Ọlọ́run màmá afáwà Badirudeen fúnra Ọlọ́run màmá ọyọ fíìsì lára àwọn obìnrin yóò kọ́rẹ́ tí gbogbo obìnrin wà. ọyọ fíìsì kó omi transformer àti wọn torí àwọn ọkùnrin ni. ìpínlẹ̀ rẹ̀ ọba fún yóò rè sọ́dọ̀ wa. afáwà Badirudeen tóbìnrin bá gọ̀ nítorí ọkọ ni torí ọkọ ni. tóbìnrin bá kù díẹ̀ káàtó torí ọkọ ni. Allahu akbar. àfáà yìí baba tóbìnrin bá kù díẹ̀ káàtó torí ọkọ ni. torí ọkọ ni. Ọlọ́run lágbára kọ́dá abákan náà àmọ́ ńgbà tí ọwọ́ ipa ṣe rẹ̀ bẹ́ẹ̀ ká kó ṣe abákan náà. ńgbà tí ọwọ́ ṣe bẹ́ẹ̀ ńkọ́. àmọ́ nítorí káwọn ọkùnrin nípa àmọ́lé máa jẹ́ ọ̀gá láyé kátó lọ́jọ́ ọ̀gá láyé kìí àmọ́. Allahu akbar. ọwọ́ màmá yà wọn fíìsì tó lágbára kó lára obìnrin. lára obìnrin ọwọ́ gbé lọ́bù míì ó fi kún tọkùnrin ni. Allahu akbar. a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين رب زدني علما نعم. الرجال قوامون على النساء bẹ́ẹ̀ni. بما فضل الله بعضهم على بعض alright وبما أنفقوا من أموالهم alright فالصالحات alright قانتات حافظات للغيب alright بما حفظ الله yes واللاتي تخافون نشوزهن yes فعظوهن واجروهن في المضاجع alright. واضربوهن وإن آتانكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليا كبيرا. bàmá náà kọ àríjálù àṣẹ máa gbọ́ àyà yìí mo fẹ́ yẹn ju kàn bẹ̀ lónìí. àríjálù àwọn ọkùnrin àríjálù ọkùnrin ìyọkùnrin ọkùnrin gidi tọ́tọ́. ọwọ́ amúnà alànẹ́dà àwa lọ gá fáwọn obìnrin àwa lọ pọ́nmúlérú fáwọn obìnrin àfa àwa ni gómìnà fáwọn obìnrin. fáwọn obìnrin. الرجال قوامون على النساء. àyà yìí lọ́jà àwọn gómìnà ọ̀jọ̀ gbọ́dọ̀ jẹ́ gómìnà ọkùnrin ní jẹ́ a sì gbé wa látàlí kìí àmọ̀ bẹ́ẹ̀ ni ó sì wọn anáàlú Kùránì bẹ́ẹ̀ àwa la gbọ́dọ̀ jọ́gà lérí àwọn obìnrin. kọ́dà níyà yìí lónìí ó ti hàn Abdulrasheed àwọn méjì wọ́n ń darí ètò ọkùnrin àti obìnrin wọ́n jọ ń darí ètò ni àmọ́ Abdulrasheed lọ̀gá ọ̀gbọ́. الرجال قوامون على النساء. àfà yìí kọ̀wámúnà alànìsáì àfà yìí ọlọ́run pẹ́pẹ́ ọlágbára kó sọ pé ànìsáù kọ̀wámúnà alàrìjálì àmọ́ kò wúwẹ̀
ọlọ́kùnrin lọ̀gá lérí obìnrin ọkùnrin náà sáà ni. ọkùnrin náà lọ̀gá kí la fi jọ̀gá kí ni. ọlọ́run fẹ́ sàlàyé níta ìjọ̀gá ó níbi máa ń fa dẹ́lẹ̀ láwù bá dọ̀ ohun àlábádín agbé ọlá fún apá kan jẹ apá kan lọ ó àfáàyè. bima faddala Allahu ba'dahum ala ba'din. alájà wa Latifatu ọlọ́run ló ń gbé ọlá fún ẹnìkan jẹ nìkan lọ ọbẹ̀ yẹn obìnrin lọ́lá táwa náà ní ẹ dákun jàmá ọbẹ̀ yẹn obìnrin lọ́lá táwa náà ní èwo ló fà ó wọ́n. sì fọwọ́ náà ti àtẹ̀yìn náà ní tiwa wá pọ̀ ju tiwọn lọ. àfáàyè Bàbá. ó gbé e síra wọn ní ó fọwọ́ ní ntẹ́ ní ọbẹ̀ yìí náà ní ntá ní kí la ní tẹ̀ ní kí lẹ ní tà ní kàkẹ́ nẹ́bì akramakumullah. alákọ̀ọ́kọ́ ni pé ọkùnrin obìnrin máa kó wálé ọkùnrin ni bẹ́ẹ̀ni wọn ò ní gbé ọkùnrin lólójó tó kẹ́pẹ́ à ń gbé bádùrù lọlé ìyàwó ẹkùnjáwó ni o bádìrú lọlé ìyàwó ẹ̀. kẹ́kẹ́ bádùrù lọlé ìyàwó rárá ìyàwó ni ó yà wá. ìyàwó ni wọ́n gbé wá láti ilé bàbá ẹ̀ bẹ́ẹ̀ni. wọ́n sọ kébi wọ́n ti bí Làtífà ilé buhaya ni wọ́n ní bẹ́ẹ̀ àmọ́lẹ̀ àwọn bádìrù kọ́ra bí ọ̀pá tọ́lẹ́tì yóò mú kí ọ̀dà yọ lọ tó lẹ́ńkùlé ni bíbẹ̀ lọ́ bá rí bí ó kó wá nù eninu kóbìn ó kó wálé àwa ọlọ́yìn ìdálọ́lá wọn ìgbọ́kùnrin lọ ní obìnrin ó di méní ẹlẹ́ẹ̀kejì aláwọn fún wa ńlá àkáyì nígbà tó parí àdáadáa àti àwáwù ibi tí ń lọ́nu aleyhi salatu wa salam ọwọ́ sọ fún Jibirilu ẹ̀rí kí mo kọjú ọkọ̀ ìyàwó àti ìyàwó ni ọwọ́ kọjú ọkọ̀ mọ̀nà ìyẹrẹ Jibirilu lọ sí Jannatul Khuldi bá a bá dé Jannatul Khuldi lọ kó làákàyè náà ọgọ́rùn la 100 làákàyè lè kó wa ọgọ́rùn làákàyè kó wa o sì mú ọgbọ́n kan o tún mú ètè kan kọ́ máa jẹ́ 102 ọgọ́rùn kan àtẹ̀yọ méjì ọwọ́ akóde ọlọ́ọ̀ni yẹyọ kan bẹ̀ péré yẹyọ kanu làákàyè di péré wọ́n lọ́ọ́ fi kún ọgbọ́n kan ètè kan kọ́ máa di mẹ́ta ọ̀ya kó mẹ́tẹ̀ẹ̀ta ní sọ́kọ́lá wáwù gbogbo obìnrin ayé ń ta fún wọn nu ọgbọ́n kan ètè kan làákàyè kan gbogbo obìnrin ayé ń ta fún wọn nu Jìbìrìlù ní wọ́n ọlọ́run mímọ́ rẹ̀ làákàyè kù 99 lẹ̀ ọlọ́run ní pàápọ̀ 99 ni kò sọ pẹ̀lú Ádámà gbogbo ọkùnrin ayé làákàyè 99 láàfún yìí. bima faddala Allahu ba'dahum ala ba'din. ọlọ́run fọkùnrin làákàyè 99 ó fọbìnrin lẹ́yọ̀ ọ̀kan bímọ. faddala Allahu ba'dahum ala ba'din. bima faddala Allahu ba'dahum ala ba'din. àbá Badiru díìnì ẹ sọ fún mi ẹ ń làákàyè ẹyọ ọ̀kan bó ló ti mérí bọ́lọ́dẹ ń làákàyè 99 outcome bó ló ti fẹ́ di làákàyè kan la fún mi oníyàwó rẹ̀ ń sún ọlọ́hun làákàyè mẹ́rin lónìí ó kàkẹ́ nẹ́bì oníyàwó rẹ̀ ń pòṣe làákàyè mẹ́rin lónìí kàkẹ́ nẹ́bì wọ́n lóbìnrin ó kọ́kọ́ rẹ̀ anabi Muhammad sallallahu alayhi wa sallam. ẹ dákun ẹni lọ́mọ ní ọ̀rá yìí kó yóò bá anabi Muhammad sallallahu alayhi wa sallam. njẹ́ anabi yẹn ní Isra wal Mi'raj àfàwà Abdurrasidi má bọ̀ lọ́dọ̀ mi ní àfàdìwọ̀ má bọ̀ lọ́dọ̀ mi ní ọ̀nàgùn má bọ̀ dúró ní wọ́n jẹ́ pé ń tọ́pọ̀ lórí mi lọ́dọ̀ tí sádùúyà yìí ajá Abdurrasidi ọwọ́ adé sàmá yìí ó dé sàmá ilé keje wọ́n gbé fáìlì méjì síwájú ẹ̀ ẹ dákun jàmá gbogbo ẹni tọ́wọ̀ náà wọ́n gbé wèrè síwájú ànábì gbogbo ẹni tọ́wọ̀ jẹ́ náà wọ́n gbé wèrè síwájú ànábì ànábì wá jẹ́ kìwé àwọn ọmọ náà oko obìnrin lókun bẹ́ẹ̀ kò sóko ọkùnrin bẹ́ẹ̀ ó jẹ́ kìwé àwọn ọmọ àlìjẹ́ náà ó kọ ọkùnrin níbẹ̀ bẹ́ẹ̀ kò sóko obìnrin bẹ́ẹ̀ ọwọ́ bí Jìbìrìlù léèrè pé sóbìnrin ò ní wà àlìjẹ́ náà ni wọ́n lóbìnrin ó wà àlìjẹ́ náà àmọ́ ó kọ ọkọ rẹ̀ ní ó gbé wọ̀ àwọn obìnrin ò ló kọ lálìjẹ́ náà wọn ò ní ó kọ ọkọ rẹ̀ ní ó fi wọ àlìjẹ́ náà Mrs. Lágbájá Mrs. Badiru Mrs. Abdulrahman Mrs. Musliu Olúọmọ Mrs. Sanusi Mrs. Abdulrasidi Yakini Mrs. Ọ̀nàgùn ó kọ ọkùnrin obìnrin olówó àlìjẹ́nà wọn ló kọ mbẹ àbáyé wọn ní bákùnrin ọba wọn náà níbi ló kọ obìnrin ní ó lò bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ tí máa kí ẹlòmíì lẹ́bẹ̀ẹ́ wọ́n ṣe kì í wọná ẹ̀kọ́ ọkọ rábí nítorí wọná nù ẹ̀kọ́ ọkọ àdùkẹ́ ni ó ti wọná nù mo àwọn ọkùnrin ò ló kọ nù ná àwọn ọkùnrin ò ló kọ nù ná ó kọ àwọn obìnrin wọn lò ajá Brazili Abdul Yakin ọlọ́wọ̀n ní dọ̀rọ̀ yín rú ẹ dákun jàmá
ọ̀rọ̀ Ànábì Muhammad ń sọ̀rọ̀ báyìí. sallallahu alayhi wa sallam. àfàwà Badiru Dini àti Ajá Latifa obìnrin tí ó wà lóko ọkọ rẹ̀ wà lìjẹ́nà ẹ máa wọ nǹkan bí àṣàgbákòdé obìnrin tí ó lóko ọkọ rẹ̀ wà lìjẹ́nà ọwọ́ ọmọ ọkọ játíọ́ ẹlẹ́mìí mọ́kọ rẹ̀ játíọ́ ẹlẹ́mìí àsì wọ ọkọ tí ó lóko wà lìjẹ́nà yọ wà bú ẹ̀rí sọkùnrin sì ni wọ́n yìí kọ́kọ́ bọ́ wá ní àyíkẹ́ sí òsì àrẹ. ìpàkọ́ rẹ ní wo bó ti sọ sẹ́yìn ibi tó lù tí o ọmọ ti ẹgbẹ́ ṣe mo nígbà kọ́ ìgbà tí wọ́n fi ọ lé. yasin ní fi ọ. èrí nìyẹn mọ̀ kàn yín sáde fìlà wọn kan lẹ. sáde fìlà àlejò ń bọ̀ lọ́kọ tí ó lóko rẹ̀ wà lìjẹ́nà ẹlòmíì ọkọ tí ó lóko rẹ̀ wà lìjẹ́nà Ajá Brazili ó sì lọ lè ń wọ́n ẹran nítorí ọkọ ẹ̀ ọwọ́ sọ lóko bí ọmọ ọmọ wa ọkọ ló bẹ̀ fi ṣe ara ẹ̀rọ ìwúlá pa wá ọ̀ràn níwọ̀n rọra wo yẹn etí jara lọ. ìpàkọ́ dán. bima faddala Allahu ba'dahum ala ba'din. kí ló dé tó fi mà pé ẹni tó wọ́n gbà ọkọ rẹ̀ wà lìjẹ́nà rẹ̀ ọkọ ẹ̀ ló wọ́n lò kí ló dé tó misbehave sí wọn làákà ìkan wọn ni làákà yẹ ẹyọ kan làákà ìjọ tètè lò ẹyọ kan náà wọ́n ni sàlẹ̀ aṣọ olókùn lè gbé sí. ọ̀kan làákà nẹ́bì baba wọ́n ní bóbi bá yan ọkọ lórí ìdílé fi máa la mọ̀lẹ́kọ̀ ọmọ ìgbésẹ̀ pè ní bẹ́ẹ̀ni ẹlẹ́mí ti yan ọkọ ẹ̀ lóyìn ní oṣù kẹta rè Bẹ́ẹ̀ni. àtọmọ bí ṣe bá rí A ní aláti kíni? yan ọlọ́dún méjì rí Ah, bí àti bàbá Kọ́lá ọlọ́dún kẹrin là ń ṣe àti yan di ọlọ́dún márùn-ún rí ọlọ́dún kẹrin là ń bá kò sí tí mò ń ṣe bẹ́ẹ̀ làákà yìí mélòó ẹyọ kan bima faddala Allahu ba'dahum ala ba'din. kàkẹ́ nẹ́bì obìnrin wọn wá ní táwa náà ní kí wàá làwọn ní táwa ò ní. àbá yìí baba àwọn obìnrin lọ́lọ́mọ ah àmọ́ kí ló dé tọmọ fi di tọkùnrin náà wọ́n tà fún wa ni àsanwẹ́ ara ni ó ti dáa. ẹ dákun jàmọ́ àwọn obìnrin lọ́lọ́mọ o àmọ́ kí ló dé tó fi di pàwọ́ là ń kílèmù pàwọ́ là lọ́mọ àti sanwẹ́ wọ́n tà fún wa ni kò bọ́fẹ́ dé alhamdulilayi. sàdá kítọ̀ gbàǹjọ́ tó ń ṣèyàwó alájà wa Latifa ọjà kìlọ̀ tà tó fi gbowó ẹ̀ kí ló tàbọ̀kọ rẹ. ọmọ kẹ́ gbogbo tó ọba bí lọ́mọ ló ti tà kalẹ̀ Allahu. bóbìnrin bá ti lè gba sàdá kìlọ̀ ọkọ ẹ̀ Ó ti- gbogbo tó bí lọ́mọ láyé Mm. náà lọ́jà tí ó tà fọkọ rẹ̀ owó sàdá kìtẹ̀ ń gbọ́ owó ọjà de ọmọ tẹ́ ẹ bá bí lọ́jà tẹ́ ẹ tà fún wa Eh, kọ́lọ́mọ̀ bá ní kẹ́lẹ́ mi ò sí ọjà. kàkẹ́ nẹ́bì Baba. àwa ara ọmọ lọ́dọ̀ wọn àsanwẹ́ ọ̀gbọ́ baba àwa ń bá bọ́ ọmọ àdúgbò lọ́dọ̀ bọ́ba wa lẹ́mtì bọ́ba nu bá bí àbáwá tún lọ yóò tún lọ bẹ́ẹ̀ lẹ́mtì ó kàkẹ́ nẹ́bì ọlọ́run ní lé ọkọ lé ọkọ rẹ̀ Amin. alájí wa ọ̀nẹ́gun lẹ́yìn pàwọ́ la lọ́mọ òun obìnrin tó wá ní ntàwọ̀ tó ní lérí ọmọ jù wá lọ kí ló tún ní. ó àfa yìí baba obìnrin ló ní kọ́ ọmọ lálùbáríkà àwa ń kọ́ kí làwa wá ní. kàkẹ́ nẹ́bì baba ó kọ́ lásán làwa ní ah baba alágbájá nù ọ̀tán bá a dínú ọ̀tán bá a sara. bá a bọ́lá dínú ọ̀tán bá a wá bí. àmọ́ ọmọ yìí mọ̀ lálùbáríkà ìyá ní rà Allah. ìyá ní pọnmọ lálùbáríkà tọ́wọ́ bá sẹ́rí ibú ìyá ló kó bá bí baba ti lé wọ́n lálùbáríkà tó àlùbáríkà baba yìí rán mọ́ bí baba ti lé wọ́n lálùbáríkà tó àlùbáríkà baba kì í rán mọ́ kì í ràn mọ́. bí baba rán mọ́ ni ànábì ọlọ́run kọ́ gbọ́dọ̀ sọ ọmọ bí kẹlẹ́dẹ́sì ànábì Nuhu sọ ọmọ bí Ó bí ọmọ kájà. mẹ́rin ló bí Bẹ́ẹ̀ni. ẹlẹ́ẹ̀kẹrin ni èyí tó kẹ́yìn kàníánù eléyìí ibú lọ́yà ó ṣe wá nù. kí ló wà tó ń fi rí bẹ́ẹ̀ ẹ wọ ọjọ́ eré ànábì Nuhu ó lo ẹgbẹ̀rún ọdún àtọ́gọ́rùn mẹ́rin àti wúwú years 1400 years. wúwúwú ni àfi kárí tíra. àfi ká di tẹ́ra akẹ́ ànábì Akram- ó wá ṣe wàhálà fọlọ́ fún náírà 50 síbẹ̀síbẹ̀ ó bí kanú ọmọ tí ò dáa ìyàwó ló bí ilẹ̀ bá kọ́ béèrè pé ìyàwó ló bí ìyá àgbà kò ló bí obìnrin bú èbí mọ́ rí ó àfa yìí bàbá ni lálùbáríkà mọ́ kò ní ẹran mọ́ àlùbáríkà ti ìyá ní ẹran mọ́ Allah. Ajá Latifa obìnrin tí wọ́n lálùbáríkà tó ń pèsè ayé bẹ́ẹ̀ ọmọdé gbọ́dọ̀ mọ́ yanjú yọ pàdé nǹkan bẹ́ẹ̀ ni ewo àtẹwo baba. Ajá Latifa ọlọ́nkọ́ paasi rẹ̀ bí gbogbo ẹ̀ àmín. aláwọ̀kọ́ tóbi wọn bá pàdé ilé ọkọ rẹ̀ gbogbo tó pàdé bá ṣe fún ọ tí ń bá ń jọra wọn ní síbẹ̀ kí ọmọ lọ kò lè máa lọ bẹ́ẹ̀ yọ padà yí. ẹ wà ń kó tẹ́sí bó ti dáa tó bọ́wá bó sì rẹ̀ wọlé ọkọ bọ́wára gíní ẹ̀jọ̀ ọ̀ràn ni ẹjọ ọ̀ràn ni. bọ́wára nkara ẹ̀jọ̀ ọ̀ràn jáde rè òní lọ kò ní pọ̀ mọ́. bọ́wára bàtà ẹ̀jọ̀ Ẹ̀jọ̀ wọ̀ ni. gbogbo tó bá ṣe ẹ̀jọ̀ mọ̀ sí ẹ̀kọ́ ẹ̀jọ̀ mọ̀ jẹun pọ̀ kò ni lè máa lọ bẹ́ẹ̀. Latifa bẹ́ẹ̀ kí ọmọ lọ yọ padà yìí Ó padà fà ń kó àmọ́ lọ mọ́ ẹ̀rí sí náà ti Òkìjà. ṣerú ẹ̀rí ọ padà yìí Ó yí, ó yí. wọ́n ti ṣerú ẹ̀rí ọ padà yìí níjọba yìí ni kì í ṣe pé ìfẹ́ tán àdéhùn ọlọ́run ni àdéhùn dénú. àdéhùn dénú àfikọ́ lọ́wọ́ pàṣẹ ta eléyìí kó bẹ́ẹ̀ bàbá kó bẹ́ẹ̀ aṣọ ìgìrẹ́ fọkọ níṣì kó bẹ́ẹ̀ tí wọ́n lẹ̀ jáde wọn bá sọ̀rọ̀ àkọ́kọ́ nù ni Ajá Latifa bẹ́ẹ̀ bá wọn sọ́kọ̀ bẹ́ẹ̀ kí ọmọ lọ yọ padà yìí Ó padà fà ń kó lọ tí ó dìjà. ẹlẹ́ẹ̀kejì Náà. bó ti ṣe ìyàwó oníṣẹ́ ọkọ rẹ̀ ọmọ wọlé lásìkò
onílé ti ń ó tún máa fọkọ́ sí ọmọ fi fọwọ́ sọ̀yà pé ọkọ mi o ọpẹ́ àrírú ẹ̀ rí aago 6 àbọ̀ ó ti wọlé yọ ṣe wá dágbére kó lọ mọ́sáàsì bàbá tó wá di kó kí ìṣá ìtàn pẹ́jọ aago 7 àbọ̀ sí 8 ó ti wọlé ajá làtibá ẹ̀sìn wọlé yọ jẹun yóò sísun bẹ́ẹ̀ kí ọmọ lè yọ padà yí bàbá padà yá yọ ọmọ kan ń dè láago 12 àfa yìí yọ padà máa kan wíńdò láago 12 ọjọ́ gbà tí ń bá ń kan wíńdò nì kìí ṣe pé ìfẹ́ tán àdéhùn ọlọ́ọ̀dẹ ni ọlọ́run kọ́ pàṣẹ rẹ̀ gbà náà. ẹlẹ́kẹta ọmọ mi ní àwọn ìyá akọnu ọmọ mi làtibá ọmọ mi làtibá ọmọ mi làtibá gbogbo ń tọ́ ọba ṣe èmi mo bí ọ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kí ọmọ lọ njẹ́ ọwọ́ ọkọ rẹ bá ti kọ́ fa díẹ̀ kókò èyí ṣe àwọn àtẹnugbé wọn jà tí wọ́n ń pẹ́ Bádírù ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ Bádírù ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀jà ń jọ àkọ́kọ́ ní Bádírù ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀jà ń jẹ kejì yakọ́dé Bádírù ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ bọ́bá kẹta yìí ọkọ̀ gbìlà sí bá mọ̀ pa lọ́mọ wàhálà tiẹ̀ náà pọ̀ mọ̀ pa lọ́mọ. وليس من الأزواج ìyá akọ rẹ bá padà kìí ṣe pé fẹ́ tán àdéhùn ọlọ́ọ̀dẹ. من خان له ìyá akọ rẹ ń gbé ọ̀gẹ̀gẹ̀ bẹ́ẹ̀ kí ọmọ yóò kọjú ọ lẹ̀ díẹ̀. وضاعت حقوق الزوج منه لزوجته. kàkẹ́ nẹ́bì ó di mẹ́ta ó àfa yìí ẹlẹ́kẹ̀rin táwọn obìnrin wọ́n máa gbé ọ̀gẹ̀gẹ̀ ìyàwó wọ́n máa fi ọní mú wọ́n máa gbé ọ̀gẹ̀gẹ̀ wọ́n bá padà yá ọ̀ní ṣe onírò wọ́n máa kọ́ ní òwe bú ọ ní èkéléké làwa àwọn ò lè mọ́ ròde àwọn ò lè bá parọ́ gbélé o a lè bá parọ́ gbélé. wọ́n máa tì ọ́ síra wọn ni ẹ̀rọ kìlọ̀ mọ̀ yìí sọ ẹ̀ dákun ẹnìkan sẹ̀ wá o tọwọ́ tún máa pẹ́ lójú páálí lójìyà rẹ̀ lójú páálí lójìyà rẹ̀ ọ̀gọ́gbìn ọ̀dẹ́lé tán ọ̀sọ̀jìká jákọ́ lójú páálí lójìyà rẹ̀. àbá yìí. وليس من الأزواج وليس àti حقوق الزوج منه لزوجته. alájà wa Latifa ní táwọn obìnrin ilé bá ká yìí sọ kẹsí pé fẹ́ tán ọlọ́run mi ọwọ́ njọ́ náà ní okùn bó ti paasi ọlọ́run masa paasi rẹ̀ njọ́ náà ẹ̀dá kẹfà ń sami fotoro ọlọ́run afáwa Badiru díìnì èyí tó a sọ fún wọn níwọ̀n bá anabi ni bẹ́ẹ̀ bá fẹ́ lówó yàwó ni kọ́fẹ́. kọ́fẹ́ yàwó má gbé gbálẹ̀ lórí o. bẹ́ẹ̀ bá sì bẹ́ẹ̀ yóò lò sí kọ́sáfẹ́ bí. ó ti da ọsẹ tó sì nù lára ẹ̀. wọ́n wá lọ́nà wo ó ní bẹ́ẹ̀ ni wọ́n ní gbogbo ọkùnrin tó bá fààyè lẹ̀ kópin ọ̀dọ́gbọ́n lára rẹ̀ kópin ọ̀dọ́gbọ́n lára rẹ̀ àfa akramakumullah obìnrin ọ̀dọ́gbọ́n lára rẹ̀ lára ọkùnrin. ọkọ sì ni kò ní já lọ́kùnrin gidi. lọ́kùnrin gidi ọkọ mọ̀ pẹ́ẹ́rẹ́ kùn sàsùn ọmọ pẹ́ẹ́rẹ́ kùn fíríjì ọmọ pọ́kàn tó ń wà kan ọmọ kẹjà gbẹ tó ń wà ìyàwó sì ṣàdúrà ní tọ̀wọ́ bàrà sídì ọlọ́mọdé dáa fún yín ẹ máa lọ rí ẹ máa bọ̀ rí àṣírí yóò sì ní tú ẹran lọ́tàn ọbẹ̀ ẹran èló lẹ́yìn fi ṣe mí. abárí bíi 2005. 2000 báwo gba 10,000. gba 10,000. yọ̀wọ̀ gáà lọ́rọ́ kan mi sọ̀lá ó dùn ún tàn láyé. bí bá ti sọ́ọ̀lẹ̀ báyìí. tí kún ni ọkọ sì rí. wọ́n ló pe ọkùnrin tó bá fà yìí lẹ̀ kó bìnrin rí ọgbọ́n nìdá tí 10,000 ló fún ìyàwó rẹ̀ ó ti gba 10 million fílẹ̀ fọlọ́. Allahu Akbar. a sì kí tí òsínú àkọọ́lẹ̀ rẹ̀ yóò sì máa fún ọ. àmọ́ ọkùnrin tó bá yarí ìyàwó lọ́bẹ̀ tó lọ́bẹ̀ kí ni. èwo nú ọbẹ̀ èwo nú ọbẹ̀ lọ́tán. ẹ jẹ́ n ṣàdúrà fún yín náà. ọmọ ti ṣàdúrà jù. àṣírí yóò bò baba aláyí ẹ ní dààmú. sọ lọ́rọ̀ sọ mọ́. mo ní sọ. sọ̀ǹtọ̀ sọ. baba aláyí sọ̀ǹtọ̀ sọ. ọlọ́wọ̀n ní dọ̀rọ̀ rẹ rú. bá a mú kí mọ́tò mi bẹ̀ o. baba aláyí kí ló dé. ọbẹ̀ lọ́tàn. èwo nú ọbẹ̀. ọbẹ̀ ẹran. wọ́n sọ náà wọ́n níbi ò lásọ la. all right. mo wọ kísìnì ní ìdájí mo lè tọ̀ kése pé mo lọ tọ̀ mo lọ kẹrin sàsùn ni. all right. bí ẹran mẹ́jọ. all right. bí egun mẹ́ta. all right. àwọn kan lẹ̀ mọ́ pọ́ọ̀tù mo tún sí fíríjì ẹja gbígbẹ wa. abalaye ma sùn pé bọ́rọ̀ yẹn náà mọ sọ ọkùnrin tí n bá ti ń lọ kàrán sàṣọ obìnrin òsì tí ọ̀bọ ń bẹ̀sẹ̀ yóò sì di tiẹ̀. وليس من الأزواج من كان أهله من كان أهله
وضاعت حقوق الزوج منه لزوجته. àbá abádìrú dírì dákun torí ọlọ́run àfààní mahama bíọ́ gbogbo ayé sọmọ yìí lẹ̀ fún ọ àwọn ẹbí sọ́ọ̀lẹ̀ ara sọ́ọ̀lẹ̀ bẹ́ẹ̀ ti wájú ilẹ̀ fún yìí kọ́ lẹ́nìkan máa fi tani bá sàrò yé mẹ́rin ta lẹ́yìn òun ajá Brazil ni bádìrú ẹnìyẹn ọmọ ẹlẹ́nìkan mọ̀ làtìbọ̀ ẹlẹ́nìkan mọ̀ báyìí wọn ti so igi rẹ̀ fún ọ òní ìyá mọ̀ wọ nìyá òní bàbá má ìwọ ń ní bàbá wọ̀ bàbá Allahu Akbar. kọ́ra bí ọlágbádé gbígbàdúrà tán lé bàbá rẹ̀ má bá ṣàdúrà fún bẹ́ẹ̀ bá ọba sami ọlọ́wọ̀n nígbà Nítorí Ọlọ́run. má bá ṣépè fún bá ọba ti yà sí ọlọ́wọ̀n ní yà sí. àbá abájírù dín ní kọ́ra bí ọlágbádé kọ́ lọ́lọ́run mọ́ Ìwọ ni. torí kí bínú rẹ̀ ọba ti dùn sínú ọlọ́wọ̀n ní dùn sí bọ́n bá ń bínú ọlọ́wọ̀n sì mọ́ bá bínú ẹni tí ọwọ́ lẹ́nìkan mọ́ tí ò ní gamọ́ tí ọ̀làwọ̀ máa fi wọ nìkan bá ọba hàn lé mọ́ bẹ́ẹ̀ ọba gbin sọmọ pẹ́lọ́ngọ́ sọ sí Ọlọ́run ó dá sí. ọba lálàsí rẹ̀ tí ọba sọ pẹ́lọ́ngọ́ sọ sí. Ọba ló ń lò kò sẹ́ni tí ó bí mi. àfa yìí Bàbá àìnà obìnrin àyẹ̀sọ́ bí àwọn àfa àrùkọ́rán tó ní ká na obìnrin àwọn àfa mẹ́jẹ̀mú tá a fi nà wá wọ́n wá ní bàbá tó wá fẹ́ lu obìnrin wọ́n ní ká wá òkúta ńlá ká gbé sábíà ọ̀tún òkúta ńlá kan ó gbé sábíà ọ̀tún ọwọ́ méjì àgbádá ọmọ àfinàyàwó rẹ̀ ní ìtòkúta ni o sì gbọ́dọ̀ bọ́ọ̀lẹ̀ gbọ́dọ̀ já bọ́lẹ̀. ọmọ wa lu ìyàwó rẹ̀ pẹ̀lú etí àgbádá ní ìtòkúta ni o sì gbọ́dọ̀ bọ́ọ̀lẹ̀. májọ ọjọ́ mọ pé ilé wúrà ló ṣe bẹ́ẹ̀ fún o. Ìwí ni. àfa yìí Bàbá ajá Brazil àfa wa Badiru dini Ọlọ́run sàlékún àlùbáríkà fún ọ àwọn bàbá ṣe bí àwọn kan tá làwọn ṣe súnà ọ̀rọ̀ tó ń tu ayé lójú káwọn ṣe súnà abá kan lọ́nà ibẹ̀ ń jò ní ìmọ̀ ìdán tarùngbọ̀n. ẹ lọ garùngbọ̀n ṣe wà ló èyí ṣe súnà Èlò wọn tarùngbọ̀n. lọ́ba kíyàwó ẹ̀ mọ́lẹ̀ pẹ̀lú ẹ̀sẹ̀ máa ń gbà lẹ́sẹ̀ subhanallah wọlọ́wà asàfùlà wọlọ́wà subhanallah wọlọ́wà asàfùlà ẹ̀jẹ̀ ti bò ìyàwó Àfọ̀nsún náà nù. àfọ̀nsún náà nù wa Ọ̀rá gbà kó. ẹ̀jẹ̀ ti bò ó ajá Brazil ẹ̀jẹ̀ ti bò ìyàwó Ó ti sílù. àìṣe bẹ́ẹ̀ Ọlọ́run ní sí ọ bẹ́ẹ̀ Àmín. lẹ́yìn náà gbogbo tíjà ìgbádùn tí mẹ́ta jẹ́ ìyàwó rẹ̀ ọmọ ìlàtọ̀dọ̀ rẹ̀ àìfọbi sẹ́wọ̀n ayé omi máa jẹ meat pie àfa fish roll ọ̀dà Ọ̀dà. fried chicken ọ̀dà pepper chicken ọ̀dà ọ̀lẹ́dà yogurt ó pálí búlù ó náà dáa àmọ́ wa gbà ní gbẹ̀ngbẹ̀ àwọn kan láwọn ṣe wá sí oké sínú wọn ní náà pàdé wọn náà wá bọ́ sí di àpò wọn lè ra gúgúrú ọwọ́ gbé síwájú ìyàwó wa sáku rẹ̀ alijama tọ̀rọ̀ àmọ́ sẹ́lẹ̀ ní gúgúrú ànábì wí Gúgúrú lànàbì wá wí. àjọ bẹ̀ ọ́ jẹ́ ń tọ́ da bàbá Badiru dini Ọlọ́run ní bọ̀ ló kọjẹ́ Àmín. ẹ̀mí rẹ̀ ò sì ní kúrú Àmín. ẹ̀mí ìyàwó rẹ̀ ò sì ní kúrú Àmín. Ọlọ́run ní Muhammad Àmín. afa Abdulrahman Àmín. Abdulrahman Yusuf Sunusi Ọlọ́run níjọ́ rẹ̀ dàrú Àmín. gbogbo ẹbí ìyàwó látòkè rẹ̀ ní makarasibu Àmín. gbogbo ẹbí ọkọ látòkè rẹ̀ ní makarasibu Ọlọ́run ní Muhammad ìgbà tá à ń kéwù làwọn èkìsà Láwọn èkìsà. à ń gbà àrùkà tó ra tíra bẹ́ẹ̀ bá ń kọ́ létà ń gun mọ́tò bọ́lọ́hún kẹ́ ẹ wà nídìí Kùránì ẹ̀sán lóde ayé ẹ̀ má kanra fa alu. Lima yuridu. Tó bá wo Olúwa lọ́lọ́hun ó ṣe. Bó bá wo Olúwa mi adùn ẹ̀dá nínú. Bó sì wo Olúwa mi abẹ̀dánú jẹ́. Zuli jalali wali kirami. Abudurrahmani ọmọ Sanusi. Abdulrahmani ọmọ Sanusi mọ̀dà wàhálà sí ẹ lágbádá fa alo. Lima yuridu. Tó bá wo Olúwa lọ́lọ́hun ó ṣe. Tó bá wo Olúwa mi adùn ẹ̀dá nínú. Bó sì wo Olúwa mi abẹ̀dánú jẹ́. Zuli jalali wali kirami. Abudurrahmani ọmọ Sanusi mọ̀dà wàhálà sí ẹ lágbádá. Ejòkejò tọba gbọ́pọ̀ lọ́mí ó di dandan kọ́gbọ́ ọjọ́ ikú ẹni roku rẹ̀ Abdulrahmani ìgbẹ́ ẹkún aṣọ nílé wọn fa alo. Yòrídù tó bá wo Olúwa lọ́lọ́hun ó ṣe tó bá wo Olúwa mi àbẹ̀dá nínú bó sì wo Olúwa mi àbẹ̀dánú Abudurrahmani ọmọ Sanusi mọ̀dà wàhálà sí ẹ lágbádá. Ìṣọ́ Ọlọ́run tọkọ ọjà ọlọ́dẹ àánú Ọlọ́run tọkọ ọjà wúre abẹ̀bẹ̀ fún sílẹ̀ ayé rẹ̀. Fa'alu lima yuridu
tó bá wò Olúwa lọ́lọ́run ó ṣe tó bá wò Olúwa mi àbẹ̀dá nínú bó sì wò Olúwa mi àbẹ̀dánú jẹ́ Zulijalali walikirami Abudurahmani ọmọ Sanusi mọ̀dà wàhálà sí ẹ̀ lágbàdá. Oore lẹ́san ìkà náà lẹ́san ìkà lẹ́san oore náà ẹni tí ń ṣe kà kó fi kà sílẹ̀ ẹni ṣe rere kó mi àṣẹ lọ ẹ̀san ake àṣà dórí ọmọ. alùpùpù máa yòrí dùn ìtọ́ba wò Olúwa lọ́lọ́run ó ṣe tó bá wò Olúwa mi àbẹ̀dá nínú ó sì wò Olúwa mi àbẹ̀dánú jẹ́ Zulijalali walikirami Abudurahmani ọmọ Sanusi mọ̀dà wàhálà sí ẹ̀ lágbàdá. Fàálò lima yuridu tó bá wò Olúwa lọ́lọ́run ó ṣe tó bá wò Olúwa mi àbẹ̀dá nínú ó sì wò Olúwa mi àbẹ̀dánú jẹ́ Zulijalali walikirami Abudurahmani ọmọ Sanusi mọ̀dà wàhálà sí ẹ̀ lágbàdá. Kùrìsíyù méje Fátíà méje kùrìsíyù méje Fátíà méje gbogbo ìpátá nílé afáwa pàálù ìran yorùdú tó bá wò Olúwa lọ́lọ́run ó ṣe tó bá wò Olúwa mi àbẹ̀dá nínú. Olúwa mi àbẹ̀dánú jẹ́ Abudurahmani ọmọ Sanusi bàwá àlà sí ẹ lágbàdá pàálù lima yuridu ìtọ́ba wo Olúwa lọ́lọ́run ó ṣe tó bá wo Olúwa mi àdẹ̀dá nínú ó sì wo Olúwa mi àbẹ̀dánú jẹ́ Zulijalali walikirami mọ̀dà wàhálà sí ẹ lágbàdá. arẹwàdà Zulijalali walikirami mọ̀dà wà Zulijalali walikirami fàálù lima yuridu ntọ́ba wo Olúwa lọ́lọ́run ó ṣe ó bá wo Olúwa mi àbẹ̀dá nínú ó sì wo Olúwa mi àbẹ̀dánú jẹ́ Zulijalali walikirami mọ̀dà wàhálà sí ẹ̀. yuridu tó lọ́lọ́run ó ṣe àdẹ̀dá nínú òsì Olúwa mi àbẹ̀dánú jẹ́ Zulijalali walikirami wàhálà sí mi lágbàdá. alùlìmọ̀ yuridu ìtọ́ba wò Olúwa lọ́lọ́run ó ṣe bó bá wò Olúwa mi àbẹ̀dá nínú bó sì wò Olúwa mi àbẹ̀dánú jẹ́ Zulijalali walikirami mọ̀dà wàhálà sí ẹ̀ lágbà Zulijalali walikirami mọ̀dà Zulijalali walikirami mọ̀dà. ẹ̀rọ kò bá ti àtà kílẹ̀ kó a má ti lọ àrẹwà wọ́n fẹ́ kí wọn náà kó sínú fati àtà kílẹ̀ kan a tó kọ́ kẹ́kẹ́ ní sìn Abdurahmani máa bọ̀ wá torí Ọlọ́run ó sì yí gbọ̀n ẹ̀rú sì ń bà wá. ẹ̀rù gbọ́dọ̀ bá yẹn bàbá. Ọlọ́run dákun má fi ọ́ pa wá lẹ́kún. àmín. ẹ ń bẹ ọmọ alábùjá ní sí wọlọmọ. wọlọmọ fúnra rẹ. ibi tí ó bò háyà tọ́lọ́ ń gbé ọ sí wa khayru nnasi man yanfa'u nnasa anabi ló wú bẹ́ẹ̀. sallallahu alayhi wa ẹ̀ tó fi sallam. ń da jùlọ yẹn láyé ẹ̀ tó bá wúlò ni. bẹ́ẹ̀ni. àyè ibi tó yẹ tó níbi ṣe wúlò fáńfà ní fáwọn ọmọ ọlọ́mọ ọlọ́mọṣà tó gbé ọ síbẹ̀ jù báyìí lọ. amiina. Ọlọ́run kó gbòòrò rẹ sí kọ́mọ́jọ wálẹ̀ láyéláyé. àmín. ọlọ́run nẹ́bí Muhammad sallallahu alayhi wa sallam. arẹwà Ọlọ́run níjọ wálẹ̀. àmín. ọmọ galọ bẹ́ẹ̀ Ọlọ́run Kùránì tó filẹ̀ ńgbà kan. àmín. wala la hawla wala quwwata. illa billahi aliyyil ìbá azim. tí a ta kílẹ̀ kẹ́dá pẹ̀já tó kílẹ̀ kan sí. bismillahir rahmanir rahim. àmín. bismillahir rahmanir rahim. alhamdulillahi rabbil alamin. آمين بسم الله الرحمن الرحيم الرحمن الرحيم آمين بسم الله الرحمن الرحيم مالك يوم الدين آمين بسم الله الرحمن الرحيم إياك نعبد وإياك نستعين آمين بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم آمين بسم الله الرحمن الرحيم صراط الذين أنعمت عليهم آمين بسم الله الرحمن الرحيم غير المغضوب إلا بالله سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب